ṣeun tí ń bọ̀ wá nílé iṣẹ́ Premier FM 93.5 nígbà tí aago 6 bọ́ ti lù. Ẹ jẹ́ ká gbọ́ ètò àgbọ́yé ẹ̀sìn Islam. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Àlékún ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run bá ní ṣe fún Ànábì wa Muhammad. Ẹ̀yin aráalé, èyí ni ètò yín, ètò wa àgbọ́yé ẹ̀sìn Islam. Ètò tí a ti máa ń ṣe àlàyé fún yín nípa ń tẹ́yẹ kọ́ jẹ́ àdìọ́kàn ẹnì kọ̀ọ̀kan wa tá a jẹ́ mùsùlùmí. Kí ni ìgbàgbọ́ wa sọ́lọ́run? Àwọn nǹkan wo ló yẹ ká jìnnà sí lábala pé agbọ́nà ọba àgbàgbọ́? Dókítà wa Sharafuddin Rọ́jí láti ìlú Ògbómọ̀ṣọ́, wọ́n tún ti gún wà, wọ́n bẹ lórí ètò ní alẹ́ ètò ní ẹ̀ka màràlẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bó ṣe jẹ́ pé ó tó bí ọjọ́ mẹ́ta tí a ti gbóhùn àwọn dókítà wa sẹ́yìn, so Ọlọ́run ló kádàrá kí kó rí bẹ́ẹ̀. Pẹ̀lú ògbọ́lọ́wọ́n bá a máa gbádùn wọn tààrà bi'idhnillahi ta'ala. Bá a ṣe wà ní oṣù Ṣàbán yìí, ẹ má jẹ́ á gbàgbé o, àsìkò tá a gbààwẹ̀ púpọ̀ ọ̀nà oṣù Ṣàbán o, kọ́nà bá kó gbà ní ẹ̀sìn fún wa. Dókítà wa àwọn bá ní tẹ̀síwájú nínú tírà tí à ń lò ní Fatihul Majid, falyatafaddal ash-shaykh mashkura. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Àti bá ọ̀rọ̀ wa títí débi tí afọ́ni tírà ti sọ ìpín báàbù tafsir at-tawhid wa shahadati an la ilaha illallah. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, ó wu afọ́ni tírà láti ṣe àlàyé fún wa nípa kí ni ìtumọ̀ tawhid àti pé kí ni ìtumọ̀ ká jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi Allahu Rabbul Alamin nìkan. Àwọn olùmọ̀ wa ní tí a bá wo at-tawhid àti la ilaha illallah, a rí pé at-tawhid ká sí Ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn, òun gan-an ni la ilaha illallah. Òun náà ni ká jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi Allah. Àsìkò la ilaha illallah òun ni tawhid òun náà ni la ilaha illallah. Torí rẹ̀ eléyìí lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní huwa min babi atfi ad-dalli ala al-madlul. ó ń bẹ ní ọjáde lábala wípé ǹjẹ́ ń ṣàlàyé nǹkan òun náà ni wọ́n fi ti sára nǹkan o. ǹjẹ́ ń ṣàlàyé nǹkan ni la ilaha illallah, ohun tó ń ṣàlàyé òun náà ni at-tawhid. fama'nahuma wahid, ìtumọ̀ kan náà ni at-tawhid àti la ilaha illallah náà lónìí. Torí de eléyìí báyìí kò pamọ́ sí ẹnì kankan wípé bẹ́ẹ̀ ni at-tawhid òun náà ni la ilaha illallah, la ilaha illallah òun náà ni at-tawhid. ọmọ bá wa jẹ́ tí yóò dojú sú ẹni tó bá ṣe pé kò ronú kọ́mọ wa pọ̀tọ̀ ní tawhid, ọ̀tọ̀ ní la ilaha illallah. ìdí ni tí a fọ́ ní tírà tó fi mú wọn wá, tó fi wọn ti sí ẹ̀gbẹ́ ara wọn. nínú báàbù yìí àfọ̀n ní tírà mú àyà mẹ́rin wá fún wa àti àdísì ẹyọ kan láti fi ṣe àlàyé kí ni jẹ́ at-tawhid, eléyìí tí ìtumọ̀ rẹ̀ já sí la ilaha illallah. àyà alákọ̀ọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa eléyìí tó lọ báyìí pé أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا. Ọlọ́run bá ní àwọn ẹni tí wọ́n ń pè yàtọ̀ sí Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa, tí wọ́n ń pè wọ́n, tí wọ́n ń bọ wọ́n, tí wọ́n ń sìn wọ́n yàtọ̀ sí Ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn. àwọn ẹni tí wọ́n ń pè gangan lẹ́yìn Ọlọ́run, àwọn gan alára àwọn ń ṣiṣẹ́ rí ni, wọ́n sì ń ṣe àwọn iṣẹ́ ìtẹ̀lé t'Ọlọ́run eléyìí tí ó mú wọn súnmọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni wọ́n ran kan àti ríkẹ́ Ọlọ́run, wọ́n sì ń páyà ìyà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. táwọn alẹ́ ni tó ṣe pé ẹ rò pé ó yóò súnmọ́ Ọlọ́run ọba jù láàrin àwọn ẹni tó ṣe pé wọ́n ń pè wọ́n lẹ́yìn Ọlọ́run àtàwọn ẹni tí wọ́n ń pè lẹ́yìn Ọlọ́run,
ẹni tí ń pèèyàn òun ń ṣẹbọ sọ́lọ̀, ẹni tí wọ́n ń pè Ọlọ́run ọba lòun ń pè. Ọlọ́run ọba ní ń ṣiṣẹ́ rí lọ bá nítorí àti lè bá àrí àyè súnmọ́ Ọlọ́run. ẹni tí ìwọ ń pè bíbẹ̀rù ló ń bẹ̀rù Ọlọ́run, kò fẹ́ kí ìyà Ọlọ́run ọba jẹun. ẹni tí wọ́n ń pè òun ran kan àti rí àlùjánnà Ọlọ́run ọba tiwa. ìwọ wá kọ̀ láti pe Ọlọ́run ọba tààràtà nígbà tí ẹni tí wọ́n ń pè ń pe Ọlọ́run tí ń pe Ọlọ́run. Ó dájú pé ẹni tó ń pè òun súnmọ́ Ọlọ́run ju Ọlọ́run, ọ̀sẹ̀bọ lásán ni wọ́. torí pé ìyà Ọlọ́run táwọn eléyàn ń bẹ̀rù ó tó bẹ̀rù lódodo, torí inna adaba rabbika kana mahdhura. ohun ìbẹ̀rù iná ni ìyà Ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ jẹ́ fáwọn ẹni tó bá gbàgbọ́. torí pé mùmínì ló máa ń bẹ̀rù yà, mùmínì ló máa ń bẹ̀rù kó wọn lọ bá aburú pàdé níwájú Ọlọ́run tó bá di lọ́la al-qiyāmah. torí ẹni mùmínì ṣe máa gbìyànjú ní gbogbo ọ̀nà láti rí rere gbà lọ́dọ̀ Ọlọ́run ọba tiwa. yàtọ̀ sí àwọn ẹni tó ṣe é pé àwọn ọmọ Ọlọ́run á ń bọ̀sibọ́sí kí wọ́n sin náà ó wọ́n ṣe fẹ́ mọ irú ìyà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run eléyìí tó ti pèsè kalẹ̀ di ẹni tó bá ṣe pé kì í tẹ̀lé ti Ọlọ́run ọba ẹlẹ́dàá wa. àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní àyà yọ sọ̀kalẹ̀ nítorí àwọn èèyàn kan tó ṣe wípé wọ́n ń sin ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run, wọ́n sì tún sin ìyá rẹ̀, wọ́n sìn wọ́n lẹ́yìn Ọlọ́run, wọ́n fi Ọlọ́run ọba tó dá wọn sílẹ̀, wọ́n kọ̀ láti sìn. ṣùgbọ́n kan nínú àwọn ìránṣẹ́ tọ́lọ́run ọba fi ránṣẹ́ sílé ayé àti ìyá tó bí lọ́mọ òun làwọn ń sìn lẹ́yìn Ọlọ́run. bẹ́ẹ̀ ni ó tún sọ̀kalẹ̀ nítorí àwọn kan tó ṣe pé ẹni tí àwọn ń sìn tí wọ́n ń bọ orúkọ rẹ̀ á máa jẹ́ Uzair àti àwọn ẹni tí ń sìn ànábì yan àti ìyá tiẹ̀. torí tiwọn lọ́lọ́run ọba ṣe sọ àyà yìí kalẹ̀. Ọlọ́run ọba ń fi yé wọn bánabi tá ń sìn àtìyá rẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ọba tá ń sìn àtìyá rẹ̀. Uzair tí àwọn tìǹ náà ń sìn, gbogbo àwọn ànábì wọ̀nyí àti ìyá ànábì yan Ọlọ́run ọba mà làwọn ń sìn, Ọlọ́run ọba nìkan làwọn ń pè. torí pé àwọn mọ báwọn ti ṣe jáláìní níwájú Ọlọ́run ọba ọlọ́rọ̀, àwọn sì mọ báwọn ti ṣe jẹ́ ẹni tó ṣe wípé tọ́lọ́run ọba bá fẹ́ láti fìyà jẹ àwọn kò sí ẹni tó lè gbà wọ́n sílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. torí ẹ̀ làwọn ṣe ń ṣe dáadáa ni wọ́n ti dáadáa síwájú tí wọ́n sì ń sin Ọlọ́run ọba bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. nítorí kíni kí wọ́n lè bá bá ìkẹ́ Ọlọ́run ọba pàdé, nítorí kí wọ́n lè bá rí àlùjánnà wọ̀ kí wọ́n má bàa wọ̀ náà. a sì ti mọ̀ pé gbogbo ntọ́lọ́run ọba dá ẹ̀dá Ọlọ́run ọba ni o, gbogbo ntọ́lọ́run ọba dá kò tọ́ káwá ikùn láàmà dojú ìjọsìn wa kọ. kí láàpẹ kó fún wa ẹni tí ò lè dára rẹ̀ fún nǹkan kan? kí láàpẹ kó ṣe fún wa ẹni tí ò lè dá sí nǹkan kan fúnra ara rẹ̀? bùkátà wo láàpẹ ọba wa gbọ́ ẹni tí bùkátà tiẹ̀ náà ń lé ká? báwo la ti wá fẹ́ sí pẹ̀lú ẹni tó ṣe pé ń lé bùkátà tiẹ̀ ká bùkátà rẹ̀ ń lé ká tó wá jẹ́ pọ́dọ̀ tiẹ̀ láàmà gbé bùkátà tiwa lọ. a sì ti mọ̀ yín pé tá a bá wo gbogbo sánmà àti gbogbo ilẹ̀, gbogbo tí ń bẹ nínú sánmà àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ ẹ̀dá Ọlọ́run ọba ni wọ́n. kò sí kan nínú àwọn nǹkan wọ̀nyí tó dẹ̀ dáadáa, Ọlọ́run ọba ló dá gbogbo wa. Ọlọ́run ọba ni in kullu man fi as-samawati wal-ard illa ati ar-rahmani abda. gbogbo tí ń bẹ nínú sánmà àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ kò sí kan nínú àfi kó jẹ́ pé wọ́n wá bá Ọlọ́run ọba ni wọ́n bá ẹrú sọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá rẹ̀. torí délé Ọlọ́run bá ń pàkíyèsí wọn lọ sí di ipá àwọn ẹni tẹ́ ń sìn wọn. àwọn ẹni tí ń sìn lọ́n làwọn náà, àwọn ò lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa sìn wọn. Ọlọ́run bá tó dá gbogbo wa òun náà ló yẹ ká máa sìn. ṣáájú àyà yìí àyà kan mà ti síwájú rẹ̀, àyà tó síwájú rẹ̀ yìí òun náà lọ̀rọ̀ Ọlọ́run bá tó ní qul ud'u alladhina za'amtum min dunihi fala yamlikuna kashfa ad-durri 'ankum wala tahwila. ولا يملكون كشف الضر عنكم ولا تحويلا. Ọlọ́run bá ní ẹ pé àwọn ẹni tí ẹ ń pè lọ́lọ́run yàtọ̀ sí Ọlọ́run ọba ẹlẹ́dàá yín, ẹ wò pé àwọn lè mú aburú tí ń ṣe yín, wọ́n lè mú kó fún yín. ẹni tó rí ń fọ́ àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run ẹ pè wọ́n wò kó rí ń fọ́ mi kó bá yín mú kó. ẹni tẹ́dọ̀ ń dùn ẹ pè wọ́n wò pẹ́dọ̀ ń dùn mí bá mú kó. ẹni tẹ́yìn ń dùn ẹ pè wò pé kòkòrò ń yọ mí lẹ́nu bá mú kó. ẹ pè wọ́n nípa òṣì tí ń bá yín jà, ẹ pé kí wọ́n bá yín mú ṣìkò kẹ́yìn náà tiẹ̀ dolówó. ẹ̀yin ò fẹ́ lówó ni,
nǹkan míì tó ń pè lẹ́yìn ọlọ́run látijọ́ tó ń ti ń pè ó yẹ kó sọ fún un bí ayé ọyẹ́ mi ń sì fẹ́ yà ìyá tí mo ti jẹ ti tó torí pé ìyá ń jẹ lómi ìyá tí ń jẹ lómi ọ̀tá ìwé tí ń jẹ táyọ̀ ọkọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àtijọ́ tó ti ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run yìí dípò kí o dínkù ó túnbọ̀ ń peléke ni pè lóhùn rárá pè lóhùn téèyàn fi pè tí fi gbọ́ nǹkan míì tó ń pè lẹ́yìn ọlọ́run sọ pé kọ́bọ̀ ọmú aburú ti ń sọ kọ́bọ̀ ọmú kó sọ fún pé kíkọ́ ọmọ pọ̀ torí pé inú aburú ti ń retí rẹ̀ náà nù sọ fún pé wọ́n fẹ́ kú o wọ́n fẹ́ máa bẹ láéláéláé ní o gẹ́gẹ́ bíi ti àwọn baba ńlá rẹ̀ tí wọ́n kú mọ́ sọ fún wọn wípé ìyà tí ń jẹ ó ti tó gẹ́bà wàhálà tí ń bọ farafinra ó ti tó gẹ́bà ṣé gbogbo ń tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ṣé wọ́n lè mú kó fún yín wọ́n lè mú kó fún yín bókè lọ́ máa ń sìn bísàlẹ̀ ló sì ń sìn bódó lọ́ máa ń sìn bókúta lọ́ bá ń pè ìràwọ̀ ló ń pè oòrùn ni tàbí òṣùpá gbogbo wọn pátá kò sí kan tó lè mú aburú kó fún ọ ẹ rí bẹ́ẹ̀ ti ṣe pẹ́ nídìí pẹ́ ń ṣẹbọ ni bẹ́ẹ̀ ti ṣe pẹ́ nídìí pé nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ lẹ́sìn tó ṣe pé ojoojúmọ́ nìyá yín tó ń peléke sí ẹni tí ń pè yín abara bíi tiẹ̀ ìyá tiẹ̀ náà ń peléke sí ni abara tó ń pè ti kú àbí ò tí ì kú ó rí i pé ìyá rẹ̀ ń peléke sí ni ilẹ̀ lọ́wọ́ àbó ti ẹ̀rù pọ̀ wà ń sánmà ìyá rẹ̀ tó ń peléke sí ni sọ fún wọn pé wọn wọn bọ mú yà kú ṣebí torí bọ́ sọ wípé tí wọn bá ń ṣerú ẹ̀sìn tó ń ṣe òun sì ń pe tó ń pè yìí ò ní jẹ́ ọ náà ló fi ń ṣe ó yẹ kó o lè pè wọ́n kó wọ́n bọ mú yà kú ọlọ́wọ́n bá ló ń bá wa sọ̀rọ̀ yìí o ọlọ́wọ́n bá ní ẹ pé gbogbo ń tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run wọn ò lè mú nǹkan tó níyìn lára kúrò fún yín o ọlọ́run ní kì í tẹ́ ṣe mímú kúrò pátápátá gan agbára wọn ọ̀ka wala tahwila wọn ò lè mú kúrò láyè kan kó gbé sáyè mi tó bá ṣe pórí ní bá ń fọyàn ní tó ń pè lẹ́yìn ọlọ́run kò lágbára láti mú orí fọ́n kúrò lórí kó wá sọdẹsẹ̀ ríro tó bá ṣe pé inú ló bá rún ẹ ní tó ń pè lẹ́yìn ọlọ́run kò lágbára láti mú kúrò nínú kó wá sọ di ẹsẹ̀ dúndùn ní tó ń pè lẹ́yìn ọlọ́run kò ní agbára láti mú ìnira tí ń bẹ pẹ̀lú rẹ kú lórí tiẹ̀ kó wá lọ dálé àwọn ọmọ rẹ lórí kò tiẹ̀ lágbára láti mú kúrò lórí rẹ kó lọ dálé ọ̀tá rẹ lórí kò sì lágbára láti gbé aburú kó lu kan lọ dá sílùú mi bẹ́ẹ̀ ni kò ní agbára láti mú kí n ti ń ṣe wọ́n lágboolé kan láburú kókò lágboolé yẹn kó lọ bọ́ ságboolé bòmíì ẹni tó lè ṣe gbogbo eléyìí tó lè mú aburú kù òun náà ni ọlọ́run ọba tó sì lè gbé kù láti ibì kan lọ síbòmíì òun náà ni ọlọ́run ọmọ ìyá rẹ̀ tó ti ṣe ọlá yìí ni tó ṣe pé ńgbà tó ké pọ́lọ́run ẹlẹ́dàá rẹ̀ nìkan ìgbà náà lọ́lọ́run bá mú kù fún ọ ọmọ ìyá rẹ̀ tó ṣe ọ́ tó fi gbé ọdọ hospital ni sọ̀rọ̀ pọ̀ hospital ló fún ọ níwòsàn ni hospital yìí fún yàn níwòsàn ìyànjú lásán làwọn ń gbà abẹ́rẹ́ tó máa rọ sí ọlá àti gbogbo oògùn tó máa fún ọ kò lè dá ṣiṣẹ́ àfi tó bá wọ ọlọ́run pé kò ṣiṣẹ́ àìmọye ìnira ló ti ṣe ọ́ nígbà tó ké pọ́lọ́run ló nìkan wàá rí pọ́lọ́run bá mú kó fún ọ ṣùgbọ́n tó bá pín nǹkan míì lẹ́yìn ọlọ́run ò lè mú kó fún ẹ bẹ́ẹ̀ ni a rí pé ọ̀pọ̀lọpọ̀ àìdá ni ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tá a sì bẹ́ lọ́wọ́n bá wa tọ́lọ́wọ́n bó sì mú kó yóò mú kó pátápátá tí ó di nǹkan àgbàgbé ọlọ́wọ́n bá sì mọ́ kó aburú kó láyé kan a lọ dá sáyé ibòmí ọlọ́wọ́n bá ló lágbára láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí anabi Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dé lu Madina ibà bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ará Madina àwọn tí wọ́n ṣe hijira wá sí Madina ó bẹ̀rẹ̀ sí ní yọ wọn lẹ́nu ibà yìí pọ̀ títí débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bẹ̀rẹ̀ sí ní ronú àbí káwọn padà sí Mẹ́kà táwọn tí ń bọ̀ ni ṣé tí iwájú ọba ṣe lọ ẹ̀yìn náà làkúkú fàbọ̀ sí so ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ọbẹ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ní wọ́n ọlọ́wọ́n fi ìfẹ́ Madina sí wa lọ́kàn gẹ́gẹ́ bó ṣe fìfẹ́ Mẹ́kà sí wa lọ́kàn àárẹ̀ ẹ̀bà tí wọ́n ń bẹ nílùú Madina yìí tí ì jẹ́ kí gbígbé bẹ̀ kó rọrùn ìwọ ọlọ́wọ́n bá kókó kó lọ dá sí Al-Juhfa báyìí lọ́lọ́wọ́n bá kó ààrẹ yìí ni ló kókó ní Madina ó sì lọ dá sí Juhfa àwọn olùmọ́wá wọ́n ní Juhfa yẹn ó jẹ́ ìlú táwọn èèyàn ń gbé nígbà náà ṣùgbọ́n nígbà tí ààrẹ báyìí tó sọ́bìbà sí ìlú tá a wí yìí báyìí ìlú yìí túká ni lọ dahoro ìlú fi jẹ́ pé tí ọba ti lọ ṣe hajj rí àbó tiẹ̀ tí láǹfààní àti lọ ṣe hajj rí tó sì ti láǹfààní àti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ nípa hajj rí wàá mọ̀ ike àwọn tá à ń lọ sí hajj láti Nàìjíríà ń bì àti gbogbo alálàájì tó ń lọ sí hajj láti Africa generally àtàwọn tó ń lọ sí hajj láti ilẹ̀ Sham wàá gbọ́ pé miqat wa ní Al-Juhfa Juhfa yẹn ló ti yẹ ká lọ gbé ihram ìyẹn tó bá ṣe pé Mẹ́kà là ń lọ tààràtà tá a bá ti sọ̀kalẹ̀ ní Jeddah á wọkọ̀ lọ sí Al-Juhfa Juhfa ló ti yẹ ká gbé ihram ká tó máa lọ sí Mẹ́kà ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ní ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam bẹ́ lọ́n
kọ́lọ̀ wọn bó gbé gbogbo aburú ikú Mẹ́dínà tọ́lọ̀ ń gbé kó tọ́lọ̀ dá sílùú Juhfa tí ìlú túkàtọ̀ dá horo àwọn èèyàn ò lè gbé bẹ́ẹ̀ mọ́ títí tó fi dòní o. ìlú tó wà nítòsí ibẹ̀ làwọn èèyàn ń gbé, ìlú yẹn wọ́n ń pè ní Rabiq yìí làwọn èèyàn tí wọ́n ń gbé ihramu ní ìsìn. Allahu akbar. àjẹkọ́lọ́ wọn bá nìkan ìlú lè gbé aburú kó fún yàn, òun náà ló sì lè mú kó láyé ibi tó wà lọ síbòmí. ṣùgbọ́n gbogbo nǹkan pé lẹ́yìn Ọlọ́run àwọn ò lágbára láti ṣe bẹ́ẹ̀ o, wọn ò lágbára láti ṣe bẹ́ẹ̀. torí ẹ̀ tẹ́lẹ̀ ìbá wa yé wa ó wá yẹ kó yé wa o. báwọn ẹni tẹ́ ń pè gan-an lẹ́yìn Ọlọ́run, àwọn ẹni tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run wọn ò lágbára kankan, wọn ò ní agbára kankan láti sọ yín di nǹkan kan tẹ́ ẹ̀ ní jẹ láéláé, wọn ò sì lágbára kankan láti mú yín má jẹ nǹkan kan tẹ́ ẹ jẹ, bẹ́ẹ̀ ni wọn ò lágbára kankan láti gbé yín débi tẹ́ ẹ̀ ní dé, wọn ò sì lágbára kankan láti mú yín má débi tọ́lọ̀ nǹkan pẹ́ dé. kí wọn á lóde tẹ́ ń bara yín lásìkò jẹ, tẹ́ ń tanra yín jẹ nídìí ìṣẹbọ sọ́lọ̀, tẹ́ kọ̀ láti sin náà wọn bá tọ́ da yín. àwa náà sì mà gẹ́gẹ́ bó ti ṣe yẹ ẹ̀yin náà wípé gbogbo wa pátá Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ló dá wa. torí pé tí ìbá ṣe kún lọ́ba dá wa ni ẹ̀dá ọba póríṣiríṣi, àwọn kan ọba máa forí rìn nígbà táwa ń fẹsẹ̀ rìn, ìpàkọ́ lójú àwọn kan ọba wà nígbà tó ju tiwa wà lágbọ̀n wájú. bẹ́ẹ̀ ni àwọn kan nínú wa àwọn ọba sì jẹ́ pé àwọn ò ní máa jẹun rárá nígbà táwa ń jẹun. so torí pé Ọlọ́run ọba bọ́ bá pọ̀ kálukú ọba dẹ́dá tiẹ̀ lọ́nà tí ó gbá yàtọ̀ gédégédé sí ẹ̀dá ẹlòmíì. torí délé ọ̀dọ̀ wa o, kò sẹ́ni kankan tó lè mú aburú kù fún wa. Ọlọ́run bá ń pè àkíyèsí wa lọ sí di torí pẹ́ lómìn tí wọn bá tí ì bá sọ̀rọ̀ títí débi pé wọ́n sojú abẹ́ ń kò ọ̀rọ̀ yí yẹ́ lómìn pé Ọlọ́run bò pé méjì o, Ọlọ́run bò kan ṣoṣo náà ni. ìgbà tó sì ti jọ́ kan ṣoṣo onìkan náà la gbọ́dọ̀ jọ́sìn fún. ọ̀pọ̀lọpọ̀ ọmọ gbọ́dọ̀ yẹn yóò máa yín mú ni láwọn kékeré ni wọ́n ń sọ kí ni wọ́n ń wí bó láyé ṣe wá lè tó bó ṣe tó yìí lágbà Nàìjíríà tó ń ríran rí gan lásán kò gbọ́dọ̀ jẹ́ pé under control Ọlọ́run kan ló wà lérò tiẹ̀. torí ẹ̀ ni lòun ṣe ń ṣẹbọ sọ́lọ̀ ní ṣe ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba ó wá fi eléyìí síwájú gbogbo ẹni tí ó bá tí ì gbọ́ lẹ́rọ̀ ìpèníjà yìí wípé tọ́ bá lọ́ọ́ gbà Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tó dá ọ òun náà nìkan la tó sìn. a jẹ́ pé sọ fún àwọn ẹni tó ń sìn lẹ́yìn Ọlọ́run yẹn tó bá sì pọ́n létí tí wọ́n máa fi gbọ́rọ̀ bí lẹ́tà lẹ́bàá sì kọ sí wọn ni ẹ bá wọn sọ kí wọ́n mú gbogbo aburú ìpọ́njú àti ìnira ìṣòro àti ìdààmú òṣì àti ikú tí ń retí yín kí wọ́n bá yín mú kú torí kẹ́yìn ò lè bá máa gbélé ayé gbẹdẹmukẹ abẹ́fẹ́ kù ni àbí àti ń jẹ yín ẹ fẹ́ kọ́ jẹ yín kù ni àbí nù wàhálà tẹ wà tẹ ẹ fẹ́ máa bá yìí bẹ́ẹ̀ lọ náà lọ ni. torí ẹ̀ lọ́lọ́run bá ṣe ń pàkíyèsí wa pé kẹ́ ẹ mà bí kò sí ẹnìkan o tó lè mú aburú kò fún yín yàtọ̀ sọ́lọ̀. ìgbà tó lọ́wọ́ bá wá ní ẹ pé wọ́n tí wọ́n lè mú kò fún yín kò sẹ́ni tó lè dáhùn nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ kò sẹ́ni tó lè dáhùn pé yẹ́s tiwa tá à ń sìn lè mú kò tó bá sì rò pé tiẹ̀ tó ń sìn lè mú kò àjẹ́ yìí pé kọ́ dáhùn àbí nǹkan tó ń sìn tó lè mú kò níbi kankan sọ síbòmí tó bá mọ̀ kọ́ wà bẹ́ẹ̀ dáhùn. torí ẹ̀ náà lọ́lọ́run bá sì wá pàkíyèsí pé tọ́ àwọn ẹni tá ń pè lẹ́yìn Ọlọ́run ẹ̀dọ́ Ọlọ́run ni wọn àwọn gangan fúnra ara wọn ò ní nǹkan méjì tí wọ́n ń pè jọ Ọlọ́run lọ. kí ló wá sẹ́yìn tó fi wá jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run lẹ́yìn pé ẹni tá ń pè lẹ́yìn Ọlọ́run òun ràn kàn láti rí kí Ọlọ́run ọba kí ló wá sẹ́yìn tó jẹ́ pé ìkẹ́ ẹlòmíì lẹ́ ń wá kì í ṣe tọ́lọ́run. ẹni tá ń pè lẹ́yìn Ọlọ́run àwọn ń bẹ̀rù ìyà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run kí ló wá sẹ́yìn téèyàn bẹ̀rù ìyà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe pé tí ó di kẹ́ rí ìyà yẹn ní ìrọ̀rùn iná lè ra gbálé. torí délé ọ̀dọ̀ wa o àwọn ẹni tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run àwọn ń ṣiṣẹ́ rí wọ́n fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run pé bóyá àwọn jẹ́ rí ọ̀dọ̀ Ọlọ́run ọba dé nírọ̀rùn àwọn ò rálẹ̀ Jánnà nírọ̀rùn àwọn ò ní wọ náà. tó bá ṣe pé màláìka lè bá ń pè àwọn màláìka bí wọ́n ṣe ń ṣe nu àwọn ń ṣe lọ́ọ̀ni dáadáa ni wọ́n ń ṣe lóru àti lọ́sàn-án wọn ìdúró àti bẹ̀rẹ̀ wọn àwọn òní kankan tó ń ṣe ju kí wọ́n máa ṣàfọ̀mọ́ sẹ́sìn fọlọ́wọn ọba lọ. bẹ́ẹ̀ náà làwọn ànábì Ọlọ́run bẹ̀rẹ̀ látòrí ànábì Ọlọ́run Adam alayhi salam tó fi dórí ànábì Nuha tó fi wá dórí ànábì Isa tó fi wá dórí ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. gbogbo àwọn ànábì gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ọba làwọn ń sìn Ọlọ́run ọba nìkan làwọn ń pè ìkẹ́ Ọlọ́run ọba ni wọ́n ń wá ìyá rẹ̀ ni wọ́n sì ń bẹ̀rù. ti ẹ̀rọ anabi Isa alayhi salam àtún àti ìyá rẹ̀ Maryam bákan náà Uzair lọ́dọ̀ àwọn Yahud gbogbo àwọn èèyàn wọ̀nyí báyìí àti gbogbo àwọn ẹni rí pátákáfà àti gbogbo àwọn ẹni Ọlọ́run gbogbo wọn pátá innama yabtaghuna ila rabbihimul wasila oníkálukú wọn iṣẹ́ rí tí ẹ̀ ti ń ṣe ó ń ṣe ni nítorí àtìlẹ́bà àráyè súnmọ́ lọ
Ọlọ́run ni wọ́n ń ṣe fún kí ló wá dé tẹ́yìn wá ya àwọn àkásọ́tọ̀ nínú àwọn ẹ̀dọ́ Ọlọ́run tẹ́ ẹ wá fẹ́ fagídí sọ wọ́n dọ́lọ́ tẹ́ ẹ fẹ́ máa sìn lẹ́yìn Ọlọ́run wọ́n sì ń pariwo fún yín pé kò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà sì fà kékọ́rí pé àfi bẹ́ẹ̀ wala hawla wala quwwata illa billah. Ẹnikẹ́ni wá sọ pé ẹjọ́ nínú àyà tẹ́ ka yẹn ó dàbí ìgbà tí òun gbọ́ alwasila nínú ẹ̀ bẹ́ẹ̀ ni alwasila wà nínú àyà yìí òun sì ròyìn pé wàsílà òun náà ni ká máa fi èèyàn ká máa fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run ká máa pé tọ̀ Ọlọ́run ọba kó wo ti lágbájá o kó wo ti àwọn màláíkà o kó wo ti àwọn ànábì rẹ o kó wo ti òjò tó ń rọ̀ kó wo tọjọ́ ńlá tòní o kó sì wo tàlùkùránì o kó sì nǹkan báyìí fún yàn pé ṣebí wàsílà nù torí pé ìtumọ̀ táyìn fún nísìn ẹ̀ ń sọ̀rọ̀ yìí pé alwasílà òun náà ni at-ta'a wal-qurb at-ta'atu ay imtithalu awamiri Allahi azza wa jal ìmá tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba ilẹ̀ yìí fi túmọ̀ wàsílà ń bẹ̀ ọ́ ṣé kìí ṣe pé ká fìyàn ṣàtẹ̀gùn ó ní wàsílà tọ̀ rárá o ìtumọ̀ wàsílà òun náà ni àwọn sẹ́ẹ̀rì eléyìí téèyàn ń ṣe ìjọsìn téèyàn ń ṣe tí ń ṣe fọ́lọ̀ eléyìí gangan ni ìtumọ̀ wàsílà because tábà wà al-Qur'an tàṣìwò sunnah Nabi sallallahu alayhi wa sallam gbogbo bí tí gbọ́dọ̀ wàsílà ti wá ìtumọ̀ rẹ̀ náà ni at-ta'atu wal-ibada ìtẹ̀lé t'Ọlọ́run àti ìṣẹ̀sìn fọ́lọ́run lónìí kan òun ni wọ́n ń pè ní alwasila torí ẹ̀ yàtọ̀ sí tí àwọn èèyàn máa ń ṣe nídìí sàárì tó jẹ́ pé wọ́n gan sídìí sàárì wọ́n wá máa pé ìwọ bàbá tí ń bẹ nù sàárì a máa ń fi ọ́ ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run kọ́ ọba níbẹ̀ lọ lágbájá tí ọ̀rọ̀ ọmọ bí kò bímọ a máa ń fi ọ́ ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run ìyàn mú ọ̀dádá òjò tí ọ̀rọ̀ ikọ́ bẹ̀rẹ̀ sí rọ̀ àwọn máa ń fi ọ́ ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run bó o ti ṣe máa pọ̀ Ọlọ́run lójú ayé rẹ̀ tádùá sí máa gbà bá ní pè níbikíbi tó bá wà náà lọ eléyìí ó ń bẹ nínú ìṣesí àwọn quburiyun àwọn ẹni tó ṣe pé sàárè làwọn máa bọ̀ kò sí nínú ìṣesí àwọn mùsùlùmí gidi tó wà lọ bẹ́ nìkan tó fi ṣe alágàtà láàrin èrè àti Ọlọ́run kó nìkan máa kó bùkátà rẹ̀ kó máa bọ́ kó lọ sọ́dọ̀ Ọlọ́run eléyìí ìṣesí àwọn ọ̀ṣẹbọ ni o láti kó tó di pé ìsìláàmù dé bẹ́ẹ̀ náà sì làwọn ọ̀ṣẹbọ ń ṣe lẹ́yìn ìgbà tí ẹ̀sìn ìsìláàmù dé wọ́n rò pé Ọlọ́run ọba dàbí èèyàn ni wọ́n ń fi Ọlọ́run ọba wọ́n fi ń pè bí èèyàn sẹ́mọ̀ pé àwọn lọ́balọ́ba nílé ayé àtàwọn lókì àwọn tí ìkúdà ìjọba ń bẹ lọ́dọ̀ wọn àwọn èèyàn jankan táwọn èèyàn máa fẹ́ gba nǹkan lọ́dọ̀ wọn ń tó ṣẹlẹ̀ ní pé kì í rọrùn láti súnmọ́ wọn ọ̀dọ̀ wọn kì í ṣe dé láì jẹ́ pé èèyàn ní ẹnìkan tó ṣe pé yóò mú yàn lè dé ọ̀dọ̀ wọn ní rọrùn irú àwọn wọ̀nyí báyìí àwọn sọ́ba lójú tí mú ní dọ́dọ̀ ọba tó ọba ti mọ̀ wọ́n ò lè ka fèlèfèlè níwájú ọba o a rí i pé bí wọn bá fẹ́ lọ rí president bó ló ṣe lè máa dé Aso Rock kò lè rọrùn kódà owó tí wọ́n ń san tán fi wá visa lókèèrè ọmọ ní ọ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ owó téèyàn ọ̀nà kó tó lè dé Aso Rock villa bẹ́ẹ̀ náà ni téèyàn bá ti ronú kó fẹ́ lọ rí gọ́fúnà òun ní nǹkan kan tí ń ṣe òun sì gbọ́ pé bàbá yẹn olójú àánú ni téèyàn bá rí ọ̀dọ̀ rẹ̀ dé tó ṣàlàyé fún un ó súnmọ́ ó jẹ́ pé ìyà tí ń jẹ àwọn èèyàn lágbọn ibi tó ń wà kò tí ì dé tirẹ̀ ni tó bá sì gbọ́ yóò rí nǹkan ṣe sí i ọmọ lè dọ́dọ̀ rẹ̀ lásán bá wọn ó dájú pé àwọn kan wà tó ṣe pé àwọn ni ò ní jẹ́ ọ̀dọ́dọ̀ rẹ̀ àwọn máa di ọ lọ́nà wọ́n máa di ọ níwájú wọ́n máa di ọ lẹ́gbẹ̀ẹ́ wọ́n sá mọ wọ́n náà kọ́ ọmọdé bẹ́ẹ̀ tó bá ti wá sí tí láti fowó jùlẹ̀ ó súnmọ́ kó rí bẹ́ẹ̀ ni àwọn lọ́balọ́ba wa ń kọ́ ìjà ṣẹlẹ̀ láàrin yẹn méjì wọ́n á ní tẹ́ bá lọ rọ́ba bàbá ọba yín dá sí ọ̀rọ̀ ó sì yanjú lẹ́yìn tó dọ́dọ̀ ọba mi ẹ̀bùn kọ́ mọ́ wọ́n ti kábùn lọ lóríṣiríṣi ta ló wá bí ọ ta ni bàbá tiẹ̀ ńlẹ̀ tó fi wá dẹ́bùn kó lọ sọ́dọ̀ ọba àwọn kan ní ó tún bọ́ kó lọ àwọn ilé wọn ti kọ́kọ́ lọ rọ́ba lẹ̀ bàbá wa sọ pé ọ̀dà sóun ló kó gbogbo ilé wa kò burúkọ máa bọ̀ ń gbà náà wọ́n wá rò àwọn èèyàn wá rò pé bọ́lọ́run ọba bí èèyàn ṣe rí gan-an lọ́lọ́run rí èrò àwọn èèyàn nu wípé bó láṣẹ wá dọ́dọ̀ Ọlọ́run ọba tó dá gbogbo ẹni tó ga tó sì dá gbogbo ẹni tó kúrú
àwọn ẹni tó ga nínú àwọn èèyàn kì í rọrùn fáwọn ẹni tó kúrú láti dọ́dọ̀ wọn láì jẹ́ pé wọ́n tẹ̀ bá kàn kó tó di pé wọ́n rọ́dọ̀ wọn dé. ó wà lọ́nà ọba tó wá dá gbogbo wa bó làwọn ṣe dọ́dọ̀ rẹ̀ àfi káwọn náà lẹ́nìkan o táwọn máa fi ṣàlágàtà láàrin àwọn sọ́lọ̀ kó tó di pé àwọn dọ́dọ̀ lọ. ó yẹ kó lọ náà ní àwọn kan tí wọ́n jẹ́ àmúgbálẹ́gbẹ̀ẹ́. ìdí nì tọ́pọ̀lọpọ̀ fi máa wá àgàsọ̀ sí láàrin rẹ̀ àtọ́lọ̀ kó tó di wípé yóò pe Ọlọ́run eléyìí tó sì jẹ́ àṣìṣe lábẹ́ tawhid. gbogbo ẹrú Ọlọ́run ni wá oníkálukú àyè sì ń bẹ fún láti pe Ọlọ́run ní tààràtà. Ọlọ́run bá sì ní wa qala rabbukum ud'uni astajib lakum. Olúwa ẹlẹ́dàá yín ni ẹ pè mí tààrà ẹ má wulẹ̀ yàdọ̀ ẹnìkan kẹ́ tó pè mí tẹ́ bá sì ti pè mí màá jẹ yín. tó kọ́nà máa ní san àwọn dókítà wa ní ẹ̀san olóore fún àǹfààní yìí tó ṣe pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ni ètò yín ètò wa àgbọ́yé ẹ̀sìn Islam òní àti ń gbọ́ láti bí 30 ìṣẹ́jú ó dín díẹ̀ sẹ́yìn kó tó di pé àwọn dókítà wa kó tó di pé wọ́n máa lọ ní alẹ́ ètò ní ìbéèrè kan bẹ tí mo kàn fẹ́ bi wọ́n ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn ní àwọn èèyàn kan fọ́ náà ọba sílẹ̀ wọn ò sí èèyàn bí ẹgbẹ́ tí ènìyàn wá ń sìn bó o ní ìgbésẹ̀ wo lèyìn ó gbé ìṣesí wo lèyìn ó ṣe ọ̀rọ̀ wo lèyìn ó sọ táàbì sọ pé ẹni yìí o èèyàn ní í sìn kò sí náà. alhamdulilayi gbogbo ala ti mọ̀ pé Ọlọ́run bá ló ṣẹ̀dá wa ẹlòmíràn sì pẹ̀lú rẹ̀ nípa ṣíṣẹ̀dá wa ní tó sì ṣe ní ìwọ̀ lórí wa tó jẹ́ ojúṣe ilé ìta gbọ́dọ̀ mójútó kò náà ní ká máa jọ́sìn fún lónìí kan ṣoṣo. àmọ́ ńgbà tí ẹ̀ bá ti wá fọlọ́run bá sílẹ̀ tí kò pè tí ń pe nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ tí ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ pé kó ràn án lọ́wọ́ kó gbà òun kó là òun kó ṣe àtìlẹ́yìn fóun kó ṣàrànṣe fóun gbogbo eléyìí báyìí inú pé èèyàn ń pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ni. ẹni tó sì jẹ́ pé ó ń pe orúkọ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ lóru àti lọ́sàn lórúkọ pò náà ni olúwa òun náà sì lẹni tí ó gbọ̀n la òun lẹni tó ṣe wípé yóò mú òun wọ ilé ìdẹ̀ra tí ò ní jẹ́ kó wọ́n wọlé ìyà ó ti dájú wípé eléyìí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ní sìn kódà kó tún ṣe pé tó ń pọ́lọ́n pẹ̀lú nǹkan míì yún ọ̀sẹ̀ bọ́ lórúkọ rẹ̀ lábẹ́ òfin. tó kọ́lá máa ní sàwọn dókítà wa ní ẹ̀san olóore bí yóò ṣe máa lálẹ́ tó ní òun láti rí wọn pẹ̀lú ògbóná ọba tó bá ní ọjọ́ mẹ́jọ àwa láwàá èyí náà láàsì bá lágbára Ọlọ́run àwọn dókítà wọn bá ní tẹ̀síwájú títí ọjọ́ mẹ́jọ náà olóòtú ètò ní Alhaji Rasheed Adéwálé Abdulaziz ọmọ yahinis Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal títí ọjọ́ mẹ́jọ náà tààtù máa pàdé màásàlámà. ó dá mi lójú pé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kan lórí ètò àgbọ́yé ẹ̀sìn Islam èyí tí wọ́n ṣe ní ìrántí Alhaja Elizabeth Babatunde ilé Gomboro ní Àbọ̀rẹ́rìn lérò wà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ darapọ̀ mọ́ alásìtúnbọ̀ fún àkọ́tún ètò náà.